bí ẹ ṣe ń ka ìròyìn yìí, àgbo òṣèlú mà ti ń gbóná ní ìpínlẹ̀ Èkó, pàápàá ní ìjọba ìbílẹ̀ tó tóbi ju gbogbo Nàìjíríà àti ìpínlẹ̀ Èkó fún rẹ̀, ìyẹn ìjọba Àlímọ̀ṣọ́, tó sì jẹ́ pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹsàn-án ọdún yìí, ìyẹn the 6th of November 2025, ìní ariwo ńlá ló fẹ́ sọ ní ìlú Àlímọ̀ṣọ́, tó sì ṣeé ṣe kó jẹ́ pé ìkọlù àwọn tọ́ọ̀gì, àwọn ọmọ ìta àtàwọn ọmọ jàǹdùkú yóò ṣẹlẹ̀ ní ọjọ́ tí à ń wí yìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ọjọ́ náà gan la gbọ́ pé gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú ìlú àná, ìyẹn Minister for Interior, tó tún jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí, ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, ìyẹn ló máa fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Ẹ̀rìn kan sọ ìjọba ìbílẹ̀ tó tóbi ju gbogbo Nàìjíríà tí èrò pọ̀ tó sì tóbi dáadáa, ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ ni. Ẹni tí ìgbàgbọ́ sì wà pé ó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú lágbègbè Àlímọ̀ṣọ́, òun gan ni ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Bákan náà, kò sí olóṣèlú náà lẹ́kọ̀ọ́, pàápàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ fi ètò ìdìbò Àlímọ̀ṣọ́ ṣeré, nítorí pé ibẹ̀ ni ìbò tó pọ̀ jù ìlú ti máa ń jáde. Ṣá o, ní báyìí tí wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá ó ti kúrò ní ẹgbẹ́ òṣèlú APC pátápátá, ó ti lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Níṣẹ́ ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó ti ń bí àwọn kan nínú, pàápàá àwọn alátìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n ìròyìn tuntun wá ń jáde báyìí, èyí tí wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá fẹ́ ṣe nínú òpin ọ̀sẹ̀ tá a wà yìí, ó ti ń fa wàhálà àti ìbínú gidigidi, tí wọ́n sì ló ṣeé ṣe kí ìjà òṣèlú kó tún ṣẹlẹ̀ níbẹ̀ ní ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ǹjẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Arẹ́gbẹ́ṣọlá fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC ní Àlímọ̀ṣọ́ tó ti lẹ́nu jù, gẹ́gẹ́ bó ṣe ń ṣe káàkiri àwọn agbègbè àti ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá tó ti bẹ̀rẹ̀ sẹ́yìn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ní ọjọ́ yìí, Arẹ́gbẹ́ṣọlá yóò lo àǹfààní náà láti tún fi polongo àti láti pàrọwà sáwọn ọmọ Àlímọ̀ṣọ́ àti ọmọ Èkó láti padà kúrò lẹ́yìn Tinubu, kẹ́sì sáwá sí ẹ̀yìn àwọn ẹgbẹ́ alátakò. Nínú pósítà polongo nǹkan tó fẹ́ ṣe lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí, Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí àwọn adarí bíi Alhaji Atiku Abubakar, ọ̀gbẹ́ni Peter Gregory Obi àti àwọn míì bẹ́ẹ̀. Ó ní wọ́n dárúkọ pé àwọn náà yóò wá. Bẹ́ẹ̀ ni wọ́n tún dárúkọ olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, Chinedu Gbádébọ̀ Rotimi, pòun náà ń bọ̀. Eléyìí la sì gbọ́ pé kò fi àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC Àlímọ̀ṣọ́ lọ́kàn balẹ̀, nítorí pé inú wọn ò dùn, tó sì ṣeé ṣe kí wọ́n lọ kọlù àkójọpọ̀ wọn ní òpin ọ̀sẹ̀ tí a wà.